lógúnjọ́ oṣù kọkànlá ọdún tá a wà the 20th of November 2025 ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló gbé àwọn oníṣẹ́ èyí tí olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí National Security Adviser ìyẹn Alhaji Nuhu Ribadu tó ṣíwájú wọn ló máa gbé wọn dìde tó rán wọn lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà láti lọ bá ìjọba bẹ̀ ṣe ìpàdé lórí ìhàlẹ̀ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ààrẹ Donald Trump láti kó àwọn jagunjagun wọ orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé ìpàdé náà wọ́n ti ṣe ó so èso rere àbájáde ẹ̀ ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ yóò sì mú wá fún yín ní àsìkò yìí kì í ṣe ìròyìn mọ́ pé lọ́sẹ̀ bíi 4 tàbí 3 kan sẹ́yìn ní ààrẹ Donald Trump ti orílẹ̀-èdè Amẹ́ríkà inú máa kéde pé orílẹ̀-èdè Nàìjíríà ó ti di orílẹ̀-èdè tó léwu fún àwọn Kìrìsìtẹ́nì láti gbé èyí tí wọ́n ń pè ní Country of Particular Concern CPC nítorí tí Trump fẹ̀sùn kan àwọn alákatakítí ẹ̀sìn mùsùlùmí tó ń pa àwọn èèyàn kiri pé Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa wọn ò pa àwọn ẹlòmíì. Kódà Donald Trump wá halẹ̀ mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí pé yóò bá lè wá nǹkan ṣe sí i kó má ṣe jẹ́ kán rí àwọn Kìrìsìtẹ́nì pa ní Nàìjíríà mọ́ òun yóò kó àwọn sójà òun wọ orílẹ̀-èdè Nàìjíríà láti dáàbò bo àwọn Kìrìsìtẹ́nì àti láti pa gbogbo àwọn afẹ̀míṣòfò tó ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Yàtọ̀ sí eléyìí níṣe ni ààrẹ Donald Trump ìlú tún lérí wípé gbogbo ìrànlọ́wọ́ tí àwọn ń ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ìrànlọ́wọ́ owó ìlòun yóò dá dúró ìyàn bí Tinubu tí ò bá fi lè wá nǹkan ṣe sí ìpànìyàn àwọn Kìrìsìtẹ́nì tó ń lọ orílẹ̀-èdè Nàìjíríà. Bó tilẹ̀ jẹ́ pé látìgbà tí Donald Trump tó ti fún rẹ̀ ránṣẹ́ láti orílẹ̀-èdè Amẹ́ríkà níṣe ni ariwo ńlá sọ ṣùgbọ́n èsì tí Tinubu àti ìjọba ẹ̀ tó fún Donald Trump òun ni wípé kì í ṣe àwọn Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n pa lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń pa mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn míì àti wípé kò sí òótọ́ ọ̀rọ̀ wípé nítorí ìgbàgbọ́ àwọn Kìrìsìtẹ́nì ni wọ́n ṣe ń pa àwọn nìkan lórílẹ̀-èdè Nàìjíríà. ṣáò lọ́sẹ̀ tó kọjá ní Tinubu rán Nuhu Ribadu tó jẹ́ olùdámọ̀ràn lórí ètò ààbò orílẹ̀-èdè yìí sí Amẹ́ríkà bẹ́ẹ̀ ló jẹ́ pé ẹni tí yóò ṣàkóso àwọn jagunjagun Amẹ́ríkà bọ́ba ló ń jagun tí yóò torí sí bí wọ́n ṣe ń bọ̀ wá Nàìjíríà ìyún akọ̀wé wọn lórí ọ̀rọ̀ ogun lórí ọ̀rọ̀ ètò ààbò ìtànpẹ̀ ní United States Defense Secretary Peter Hegseth ò ní wọ́n bá ṣèpàdé nínú ìpàdé náà a gbọ́ pé Nuhu Ribadu ó ṣàlàyé bí nǹkan ṣe ń lọ fún Pete Hegseth ó jẹ́ kó di mọ̀ fún pé kì í ṣe Kìrìsìtẹ́nì nìkan náà ń pa àti pé ìjọba Nàìjíríà kò ṣàtìlẹ́yìn fún àwọn afẹ̀míṣòfò láti máa dá Kìrìsìtẹ́nì nìkan pa tó sì jẹ́ pé àwọn méjèèjì wọ́n jọ sọ̀rọ̀ wọ́n jọ làyéra wọn lórí bí wọn yóò ṣe dáwọ́ ìpànìyàn tó ń lọ ní Nàìjíríà dúró. Lára àwọn tó tún tẹ̀lé Nuhu Ribadu tí Tinubu rán lọ sí ìpàdé náà òun ni mínísítà kékeré fọ́rọ̀ ilẹ̀ òkèrè Bianca Ojukwu ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Káyọ̀dé Ẹgbẹ́tókun agbẹjọ́rò ìjọba àpapọ̀ amòfin Lateef Fagbemi olórí gbogbo ọmọ ogun Nàìjíríà ọ̀gágun Olúfẹ́mi Ọlátúbọ̀sún Olúyẹdé àti olórí ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn ológun ìyẹn ọ̀gágun Emmanuel Ondiendeye ní gbogbo ọjọ́ kọ́wọ́rìn lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà fún ìpàdé.